Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wòyí o. A kú bó ṣe ń lọ, a kú bójú ọjọ́ ṣe rí, ẹ ṣé gan. Ṣé rí gbogbo àwọn olórí kábíyèsí, torí olórí kábíyèsí tó ń fọwọ́ ẹnu ara wọn jẹ́ olórí. Àwọn ará ilé Ifẹ̀ ò mọ̀ wọ́n gẹ́gẹ́ bí olórí, àfi Naomi nìkan náà mọ̀ olórí. Òun nìkan náà mọ̀ tó jẹ́ queen ní ilé Ifẹ̀, ìyẹn Naomi. Up till now, àìtí gbọ́ pé wọ́n ti rí Naomi o. Àìtí gbọ́ pé wọ́n ti rí Naomi nígbà tó ń ṣe gbogbo mítìnì tán náà ṣe. Àwọn obìnrin ilé Ifẹ̀ tó pe Naomi pé kó wá torí awuyewuye àwọn olórí yẹn ti pọ̀ jù. Pé wọ́n kàn ní àsìkò tí Naomi dé sí ààfin ní gbogbo ààfin dàrú, ní gbogbo ààfin ṣe kínní. Wọ́n yìí ṣe hùn. Nígbà tó wá yá, ní tí Naomi tún padà yìí, wọ́n yìí ṣe hùn pé àjẹ́ ti padà sáàfin, ẹni tó da lérú ti padà sáàfin, ẹni tí ò jẹ́ káàfin tòrò ó ti padà sáàfin. Báwọn obìnrin ilé Ifẹ̀ tí wàá ṣe mítìn pé kán pe Naomi wá pé àwọn àti Naomi wọ́n fẹ́ jomi toro ọ̀rọ̀, wọ́n fẹ́ bára wọn sọ̀rọ̀ kán lè béèrè nǹkan tó ṣẹlẹ̀ gangan tán ní Naomi ń ṣe. Wọ́n ṣe tán ní Naomi ṣoògùn, wọ́n ṣe tán ní Naomi ń ṣe gbogbo ẹ̀ fún kábíyèsí. Kábíyèsí wá pé Naomi ṣí ojú kábíyèsí kúrò lára àwọn. Naomi wá snatch ọkọ àwọn. Òun ló di gbọ́nmi sí omi òtó tó di túláàsì tán fi wá ká Naomi látàná wọn ò tí rí. Bóyá dẹ̀ ti rí o, àìtí lè sọ̀rọ̀ táyé ń retí. Àìtí gbọ́ pé wọ́n rí. Torí gbogbo police station pátá àti ti ilé Ifẹ̀ àti ti Àkúrẹ́. Òun ni kábíyèsí ti wáyàwó ẹ̀ kiri káàkiri tán ní wọn rí pé kò sẹ́ni tó mú Naomi lọ sí station. Pé ṣùgbọ́n àwọn tó lókè náà pẹ̀ yẹn pé wọ́n wọ aṣọ ọlọ́pàá, àwọn tó rí wọn náà sọ. Wọ́n gbé mọ́tò Naomi, wọ́n gbé Naomi sínú mọ́tò tiwọn. Wọ́n wá wa mọ́tò Naomi tẹ̀léra wọn. So kí kábíyèsí kó tó ké gbàǹjarè pé kí gọ́vùnà Adeleke kó gba òun. So àìtí gbọ́ information yẹn tá a bá ti gbọ́ pé wọ́n ti rí àjẹkẹ́ gbọ́. Ṣùgbọ́n ìta tó ń gbọ́ nísìnyí pé wọ́n actually ó ń lérí lẹ́ka pé ìsídà kí Naomi wọ́n ní àjẹ́ ké lánàá ọmọkùnrin tani ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pa ọmọ jẹ gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ. Nọ́bà níṣe ni Ashley wọ́n ní nǹkan tó ń sọ lemọ́lemọ́ kí ó jẹ́ ìdí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Naomi sìn. Wọ́n níṣe ló sọ fún Naomi ní tí Naomi dé sí ààfin ní ọ̀rọ̀ ìyá onífá pé kábíyèsí lé ìyá onífá kúrò láàfin tó fi di awuyewuye pé tó fi jẹ́ pé Naomi òun àti kábíyèsí lọ́jọ́ ń bínú síra wọn kó tó di pé Naomi tún padà sáàfin ní ẹnujọ́ mẹ́ta yìí. Wọ́n níṣe ló sọ pé ó tún wá òun máa ṣe ṣégè 25 fún ẹ. Wọ́n lẹ́ni ìwé àtọ́ bá ti ká Naomi mọ̀ wọ́n ló máa bá sí wọ́n máa sọ oríṣiríṣi kò jọ bí èpè kò jọ bí gbogbo ẹ̀ pé tó bá fi ààfin yìí lẹ̀ fún òun pé ìsídà kó wọn pa ẹ́ ọ̀ tó bá tún fi gbogbo property kábíyèsí lẹ̀ pé ìsídà kó fi property kábíyèsí lẹ̀ kó dẹ̀ kúrò láàfin ọ̀ kó wọn pa ẹ́ kó mú kan nú ẹ̀ o. Wọ́n ní nǹkan tí Ashley tó sọ fún Naomi nìyẹn o pé kíákíá òun tiẹ̀ fẹ́ rí imí Naomi láàfin mọ́. Wọ́n níṣe ló ṣàn ń lérí fọ́mọ yẹn ṣé ìlú tó lọ́ba tó níjòyè kábíyèsí ò dẹ̀ rí nǹkan ṣe sí gbogbo àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń sọ jáde gbogbo ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu Mariam àti Ashley ó lágbára ṣé kò ti tó láti sọ fún wọn kán mú orí Naomi kan fi lé wọn lọ́wọ́ wọn tiẹ̀ lè fi lé wọn lọ́wọ́ ni nǹkan kò tiẹ̀ gbọ́dọ̀ ṣe wọn àfi k'Ọlọ́run kó dìde lórí ìtẹ́ nínú àánú ẹ̀ kó wá gbèjà fún Naomi jà torí gbogbo ìta à ń gbọ́ ní íńtánẹ́ẹ̀tì awuyewuye tọ́wọ́n máa sọ fún kábíyèsí pé àtọ́wọ́n máa sọ fún Naomi Ashley àti Mariam
pé kó wò òkè kó wò lẹ̀ tí nǹkan kan bá ṣe kó mọ̀ pé àwọn ni bí nǹkan kan bá ṣe Naomi kan mọ̀ pé àwọn ni wọ́n máa lérí fún Naomi bẹ́ẹ̀ ṣé ẹ ti gbọ́ rú ẹ̀rí ẹ ti rí rú ẹ̀rí mi ò rí rú ẹ̀rí láyé yìí o àwọn tó ṣe irú ẹ̀ wọ́n máa mú wọn tì mọ́lẹ̀ wọ́n máa rán wọn lọ sẹ́wọ̀n wọ́n máa ń kìlọ̀ fún wọn gidi gan níbi tí nínú ibi tán ti máa gbọ́ tó máa fi tọwọ́ ọmọ wọn baṣọ ó ṣe wá jẹ́ ti ààfin kábíyèsí ní gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ gbogbo pálapàla ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí ò rí nǹkan ṣe sí àbí báwo ni tó bá ti gbúròó wọn léèní tó bá tún dọ̀la ẹ̀ tún gbọ́ pé wọ́n tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ bó ṣe ń tì wọ́n mọ́lé lójoojúmọ́ nìyẹn bó ṣe ń ti Ashley mọ́lé lójoojúmọ́ tó ń ti Mariam mọ́lé lójoojúmọ́ tó máa ń lé wọn dà tó ní wọn ò ní kúrò wọ́n ní wọn ò ní kúrò pé àfi kí kábíyèsí àti Naomi pé kan separate pé tí ò wá jẹ́bẹ̀ pé wọn ò ní fi ààfin lẹ̀ irú orin wo lélẹ̀ irú ìlù wo náà ń lù fún kábíyèsí láàfin àwọn tó jẹ́ pé wọn tó bàtà ẹsẹ̀ kábíyèsí àti Naomi wọ́n ń ṣe irú ẹ̀ wọ́n ṣe fún wọn kò sẹ́ni tó lè ṣe fún wọn tó máa mú jẹ kábàá sọ pé odindi ọba àlù ní àwọn obìnrin tó wá láti àwọn obìnrin kéékèèké tí kábíyèsí fi ọwọ́ ara ẹ̀ fà wá sáàfin wọ́n ní tápọ̀ ò bá ṣe ṣan wọ́n máa ka lérí ni ṣé dandan ni kí kábíyèsí sọ pé òun fẹ́ fẹ́ Ashley àti Mariam níyàwó bíbélì sọ ó ní tọ́wọ́ ọ̀tún ẹ̀ bá fẹ́ mú ẹ kọsẹ̀ ó ní kó gé ọwọ́ ọ̀tún yẹn dànù tá pé ojú kòkòrò ojú ẹ̀ yìí tó fẹ́ mú ẹ kọsẹ̀ tó ò ní jẹ́ kó rí ìjọba ọ̀run tó ò ní jẹ́ kó sí ẹ̀rí Ọlọ́run wọ́n ní kó kúkú fọ́ dànù ó sàn ju kéèyàn fi ojú ẹyọ kan wọnú ìjọba ọ̀run ní pé kó fojú méjèèjì wọnú iná ọ̀run àpáàdì ó ṣe wá jẹ́ báyìí kábíyèsí adé máa pẹ́ lérí o bàtà pẹ́ lẹ́sẹ̀ o gbogbo ohunkóhun tán fi ń jọba ẹ máa fi ṣọlá ó máa di many millions fún yín o in Jesus name ẹ ní ṣìṣe lọ́lá Elédùmarè ọba o eléyìí lágbára o torí gbogbo aráàlú pariwo pé ṣé ọ̀rọ̀ yìí ni àbí nǹkan mi ó ṣe wá jẹ́ pé Ashley ló fẹ́ máa pàṣẹ sí yín lọ́rùn kábíyèsí wọ́n máa pàṣẹ pé àníṣe àforí àfọ̀rọ̀ ojoojúmọ́ náà máa ń kidnap Naomi every time nǹkan táwọn èèyàn tiẹ̀ sọ sí ni pé báwo ló ṣe wá jẹ́ pé kí Naomi wá jẹ́ pé ó máa jáde ó mọ̀ pé ọ̀tá pọ̀ ó yí káàkiri Naomi àwa máa jáde freely kò ní mú àwọn bodyguard tọ́wọ́n máa gbèjà ẹ̀ lọ́sùn tọ́wọ́n máa ṣe lóòótọ́ Ọlọ́run ni olùgbèjà gbogbo wa Ọlọ́run la láàbò wa o bẹ̀tẹ̀ Ọlọ́run ò sọ fún wa pé ká fojú di gbogbo nǹkan bíbélì sọ pé ó ní kì í ṣe ẹran kì í ṣe kí ló ń jẹ pé kì í ṣe àwọn ẹyẹ ojú ọ̀run àbí kì í ṣe ẹran ara àbí kíní là ń gbà ṣe jíjà àjàkadì bí kò bá ṣe àwọn aláṣẹ bíi òkùnkùn ayé yìí àwọn làwọn bá ja ìjà ogun yìí ó yẹ kí Naomi mọ̀ pé àti kábíyèsí kọ́ mọ̀ pé kì í ṣe àwọn èèyàn lásán àwọn èèyàn kí nínú bá jàjà kadì bí òṣìṣẹ́ àwọn aláṣẹ bíi òkùnkùn èèyàn dẹ̀ máa di rẹ̀ mú gírígírí á tún mú ti èèyàn náà mọ̀ á mú tàwọn èèyàn náà mọ̀ pé ókè o mo ń jáde ó yá ẹyin bodyguard in case ẹnìkan bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ bá mi mú wọn sókè lù wọ́n ládùúgbòlẹ̀ ni Naomi wọ́n fi rẹ̀ ń ṣeré wọ́n sọ bẹ́ẹ̀ àwọn èèyàn tó ń sọ nǹkan tó ń sọ ni mo ń sọ fún wa wọ́n ní Naomi ló ń fi rẹ̀ ń ṣeré o látànà ń sìn náà ti ní ọ̀rí Naomi àìsí ìgbọ́ information bóyá ọ̀dẹ̀ rí ní bóyá ó ti rí o tọ́hún dẹ̀ tí ìjẹ́ ká gbọ́ tọ́hún sì gbé sí inú íńtánẹ́ẹ̀tì torí tó wá ti gbọ́ sí íńtánẹ́ẹ̀tì wọ́n á ti wá sọ fún wa ẹ̀yin èèyàn mi àwọn èèyàn mi àtàtà mi ì tí ì rí gbọ́ o pẹ̀sẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run wọ́n máa rí Naomi ó máa di rírí ṣùgbọ́n ẹ jẹ́ kí Naomi ṣọ́ra ẹ jẹ́ ká sọ fún kábíyèsí kí gbogbo wa ká sọ fún kábíyèsí ká fún àdúrà
kí kábíyèsí kó má jẹ́ kí Naomi ó fẹ́ kí Naomi wà láàfin bẹ́ẹ̀ tí báwo ni protection fi ṣe fẹ́ jẹ́ fún ti Naomi torí ẹ̀ wọ́n ní ẹni tó lè pa ara tí ò ní pa ẹ̀mí òun ló yẹ ká má bẹ̀rù ẹni tó lè pa ara tí ò lè pa ẹ̀mí torí àwọn tó lè pa ẹ̀mí Ọlọ́run fún Naomi lé wọn lọ́wọ́ ara nìkan náà wọ́n ṣà ń fìyà jẹ Naomi bẹ́ẹ̀ sì jìyà tí wọ́n ń bọ̀ o tógo bá ń jẹ́ ti Ọlọ́run ọba ìyanu lókè tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè ṣẹ́rí gbogbo àwọn tó ń fìyà jẹ Naomi káàkiri ìgbà tí ìyà tí wọ́n bá máa dé bí àfẹ́yíká ìjì ni in fact ẹ jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀ torí Ọlọ́run sọ pé ọ̀nà wọn ń ṣọ̀nà òun báyìí tí àtàn Ọlọ́run bá máa san ìdájọ́ yẹn fún wọn ó dìgbà náà ẹ̀yin èèyàn mo ní kí n sáré ta yín lólobó pé báwo ni ẹ̀rọ màtírẹ́sì Naomi èèyàn lẹ́ran ara bíi tiẹ̀ tó lẹ́mìí tó lẹ́jẹ̀ tó lórí omi lára tó máa sọ fún Naomi tó ń kìlọ̀ fún Naomi pé ìsídà kóhun pa kó máa pa ká máa rè ṣé wọ́n lè ṣe rí pa kọ́tráyè àfi tẹ́mi tí wọ́n bá máa lọ sí lọ́lá Elédùmarè ọba bẹ́ẹ̀ ni torí ìyà tán fi ń jẹ ọmọ yìí tán fi ń jẹ ọmọ yìí Ọlọ́run ọba arínúròdò olùmọ̀ràn kan ló máa gbèjà Naomi jà tógo bá ń jẹ́ tọ́lọ́run lókè ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kẹ́ bá wa tẹ́tí kẹ́ bá subscribe kẹ́ lè bá wa love kẹ́ fi tó kù sí comment section ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi kẹ́ bá máa fi ṣe kẹ́ bá máa subscribe owó tẹ́ fi ń subscribe yẹn lágbára Kristi Jésù nǹkan rí lẹ́ máa fọwọ́ yẹn máa gbé ṣe nígbèsí ayé wa Jésù Olúwa wa àmín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa báyìí.